Stephen Ọláyínká o jíire 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 torí ẹ mọ́ ti jíire lópò lé olúgbọ́ jíire nílé ẹ̀gbọ́n o àfìmọ̀jọ́ jíire ní sáà rẹ̀ èéṣe tọkọ Adéfọlákẹ́mi ò wá ní jíire ọtí jíire lónìí iná ojú ọ̀dẹ́dá ọkọ ọdún lónìí ọ̀sìnkú àṣeyẹ òṣòní wọlé tọ̀ ọwọ́ ọ̀ nífa ìsàn ló gbà. gbéra nílẹ̀ ọdìdẹ gbéra nílẹ̀ ọdìdẹ aya rere ló rán mi wá bí ọkọ ọdún o. ọpẹ́ la ó ṣe a ò ní ṣàròyé o ọpẹ́ la ó ṣe a ò ní ṣàròyé o àròyé èṣíkí ló yọ ọ́ lẹ̀ láyé wa àròyé èṣíkí ló yọ ọ́ lẹ̀ láyé wa o ọpẹ́ la ó ṣe a ò ní ṣàròyé o. Dr. Olúwọlé Ọláyínká o ọmọ bàrà àfàdé ti fọ́ o ńlẹ́ bá mi ọkọ ọdún ọkùyè dún ọdún rẹ̀ lọ́sẹ̀ mọ̀ṣẹ́ àyà ló rán mi wá bí. Barrister Eunice Adéfọlákẹ́mi ló ní kí n wá mọ́ kí ó lówó orí òun dáadáa Fọlákẹ́ ní kí n kí ayọ̀ ọkàn òun ó lé mi ò mọ bọ́kọ́ ti rí lójú ẹlòmíì gangan ni àmọ́ Olúwọlé Ọláyínká tẹ̀rí ẹ olówó orí mi dá ojú wúrà lọ lójú mi bọ́kọ̀ bá sọkọrẹ́ ó yẹ ká kí wọn dáadáa lọ́jọ́ ẹ̀yẹ wọn ni ó lọ sọdún eléyìí kọ́ ṣe tẹ̀mí tówó tọmọ tá láì níkú tí ṣe balẹ̀ wọn rọ̀wọ́ ní kánjú jáde láyé. Barrister Eunice ló pé kí n kí ọ ní gbèjègbèjọ Ọláyínká o adúmáradán mi dáadáa kàwé gboyè aládúró tì mí ní Olúwọlé dúró dédé kájọba bòmí lọ ọkọ mi jòjò ló bí ọba bòmí ló kúkú rí olówó orí mi o Eunice ló sọ bẹ́ẹ̀ wọn ò yọ ọ wí rárá Dr. Olúwọlé ọmọọba mi Jímọ̀ Fáàrí tí ó bá wá sí nínú ilé ayé mọ́ ọkọ Yèmí Adéfọlákẹ́mi mọ̀ dágọ́jọ́gọ́jọ́ bàbá Olúwa bùkún mi o Priscilla mi kọ́ ṣe ń bẹ lálàáfíà ara ṣára rẹ̀ lé bàbá Samueli Olúwabùkáyọ̀ mi ìgbà rẹ̀ tí wàá dùn yé Elédùmarè oníjó tán Olúwọlé o lẹ́ẹ̀lẹ́yìí ò ní pinmọ́ fún ọ lágbára Elédùmarè yọba torí pẹ́pẹ́pẹ́ lòwú ṣe nílé aláró àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà ọmọ bí ọbẹ̀ níbẹ̀ ṣù àtẹ́lẹsẹ̀ á sì mọ́ bẹ́ẹ̀ nù. ọmọdé ti fá o lónìí wọ́n mọ̀ pé ọ ní gbẹ̀yẹ̀gbẹ̀ ìjọ ìlọ́wọ́ yóò dorílẹ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ alákàrà bí ògòdò agbádìjà ọmọ ẹlẹ́bọra ọmọ wàlàdò ọmọ onígbò ẹ̀ẹ́ ọmọ onígbò àtà ìjẹ́jìmọ̀ apọ́n rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ilé bàbá tó bí ọlọ́mọ ní kírun ìran bàbá yín ní múyàn jagun ìmọ̀bí ìjúpò òlé ọmọ eléjì wọ̀wọ̀ lóko òrìṣà ọmọ alákàrà bí ògòdò mọ́ dágọ́jọ́gọ́jọ́ Olúwọlé ìlọ́wọ́ yóò di ilé mọ́mọ́ tó bí ọlọ́mọ òmùgọ̀ èèyàn ní sọlé ìyẹ́nu tí wo kókó mọ́lé bàbá ọmọ ẹ̀yẹ bẹ́ẹ̀ òkè náà ti tọ́ sódò nílé a ọ̀yìn tọ́ sókè látòdò ọmọ ọba àlàyé ọmọ wa àlàyé òróró kúrú wọ́ọ̀dún o ńlẹ́ gbajúmọ̀ ọkọ̀ Barrister mo bá ọ̀dà sọdún ọ nífẹ̀ẹ́ ilé ìsòpin torí ọdọọdún ní sápò rúwé Olúwọlé Ọláyínká o ọdọọdún lẹ wá wà ọdún oníkọdún kọlù